Ẹ káalẹ́ sà. Kí ló kọ yín? Mohammed Tijani, Chairman Miyetti Allah Ekiti State. Chairman Miyetti Allah Ekiti State. Ó ti tọ́dún mélòó tẹ́ ti wà nípínlẹ̀ yìí? Ẹ̀sùn ẹnu mọ́. Ó ti máa tó 20 years. Tẹ́ ti wà nípínlẹ̀ yìí? Ẹni chairman gbogbo àwọn Fúlàní pápátá. Báyìí. Lẹ́kìtì. Ó ti tó 20 years. Tí mo ti wà lẹ́kìtì ni o. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ màálù náà ni. Màálù ni. Business màálù mò ń ṣe. Kí ló wá dé tẹ́ ń para àlò bẹ́yẹn tẹ́ ń pa àwọn àgbẹ̀? Kì í sàwọ̀. Kí ló dé tí o ṣe yín? Kì í sàwọ̀. Bí ti bá wò ẹ ṣá wò ẹ súnmọ́ ayé ń gbọ́ yín báyìí. Ẹ ṣé mo kọ́kọ́ kí yín ná. Ẹ ṣeun. Ṣé ẹ kú ètò. Ẹ ṣé kó lè dá. Sorry, ẹ̀yin náà lè wá bẹ́ẹ̀ tí ń gbọ́ wọn yìí. Ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa lórí YouTube. Ẹ máa rí ojú Chairman Fúlàní lẹ́kìtì. Ẹ rí ojú wọn. Bákan náà lórí Facebook wa Babátúndé Bámigbóyè ọmọ Ẹ̀dẹ̀mà. Ẹ máa rí ojú wọn. Ẹ máa bá ń ṣíà ẹ̀ káàkiri. Ẹ ṣé à ń gbọ́ yín sà. Ìlú á túbọ̀ dá sí i. Àmín. Ìlú ò ní bàjẹ́ lásìkò náà. Rìsáàfù tí wọ́n ń pariwo yìí gbogbo wa náà là ń pariwo rìsáàfù. Kì í ṣe Gbìrà nìkan kódà kì í ṣe Yorùbá nìkan tó fi má wàá gan ta jẹ́ Fúlàní. Bí Gbìrà ń ṣe ní ṣòro níbẹ̀ tí Yorùbá ń ṣe ní ṣòro níbẹ̀ làwa gan ta jẹ́ Fúlàní náà ní ṣòro níbẹ̀ tó já sí pé ní gbogbo ohun tí wọ́n ń pè ní Fúlàní tó ṣàjẹ́ Fúlàní tó jẹ́ Fúlàní ọmọlúàbí kò sí eléyìí tó wà nínú rìsáàfù. Fúlàní ọmọlúàbí. Bẹ́ẹ̀ni. Ọmọ Yorùbá ẹ wá sí bí ẹ wá a tètè máa ń gbàgbé nǹkan. Kí ló ṣẹlẹ̀? Ẹ má jẹ́ ká máa tètè gbàgbé ọ̀rọ̀. Nígbà tí olórí Miyetti Allah Fúlàní Herdsmen lẹ́kìtì ẹ wo interview níwọ̀nba tí yóò sọ yẹn wípé àwọn kì í ṣe àwọn ni wọ́n terrorize àwọn ará Èkìtì àbí àwọn tó kù nílẹ̀ Yorùbá àwọn other state nílẹ̀ Yorùbá. Ó nítorí wípé àwọn náà tó jẹ́ Fúlàní wọ́n hàn wọ́n léèmọ̀ nínú igbó. Irú ọ̀rọ̀ rúnrún wo nìyẹn? Irú ọ̀rọ̀ rúnrún wo nìyẹn ìgbà tí kì í ṣe Fúlàní titi yín? Ìgbésẹ̀ wo lẹ ti gbé torí pé olè ló mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ. Àní Yorùbá pé àkọsílẹ̀ ló jẹ wá níyà. Kí ló dé? Mò ń bi wá ní kí ló dé? Tí ẹ gbé ìgbésẹ̀ wo ẹ bèrè lọ́wọ́ ẹ̀yin tẹ grant interview ẹ kúṣẹ́. Ẹ bá wa bèrè lọ́wọ́ ẹ̀ nígbà tó ti wá sọ pé kò ń ṣe àwọn náà terrorize Èkìtì. Ìgbésẹ̀ wo ni wọ́n ti gbé gẹ́gẹ́ bí Fúlàní ẹgbẹ́ wọn tí wọ́n jọ mọ bọ́n ṣe máa ń operate? Ìgbésẹ̀ wo náà ti gbé láti dáàbò bo àwọn ará Èkìtì? Does that mean wípé àwọn Fúlàní tó ń pààyàn lánàá lónìí lọ́la ní Àkúrẹ́ l'Ondo State wọ́n yàtọ̀ sí Fúlàní titi yín? Ṣé gbogbo fídíò tá à ń rí tí wọ́n ti ń da màálù káàkiri tí wọ́n ń gé kinní yẹn kò kan ẹ̀yin àbí? Nǹkan ti ṣe wá Yorùbá ẹ jẹ́ ká wake up now. Ìjọ́ wo la fẹ́ bọ́ nínú ilé? Ìjọ́ wo la fẹ́ bọ́ nínú ilé? Okay. Àbá interview ẹ̀jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìwọ àtèmi expect pé olórí Fúlàní Miyetti Allah yìí Fúlàní Herdsmen àwa bọ́ síta bó ṣe wà nù interview yẹn àwa máa sọ wípé yes òótọ́ ni àwọn ẹlẹgbẹ́ Fúlàní Herdsmen àwọn ni wọ́n wá pa àwọn èèyàn tó terrorize àwọn èèyàn. Ṣé nǹkan tá a expect pé ó máa sọ síta ìwọ àtèmi mọ̀ pé kò lè sọ ọ́? Nigeria government ti ṣe worst jù yẹn lọ. Wọ́n ní àwọn Fúlàní Bauchi governor some years back tó grant interview ní AIT ó láwọn ti ránṣẹ́ sí gbogbo Fúlàní tó wà ní the whole of Africa kí wọ́n máa bọ̀ nílẹ̀ Nàìjíríà wípé country wọn nìyẹn ó ti become a citizen tó bá ṣáà ti wọ Nàìjíríà ní abẹ́ government Nàìjíríà kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ sí. Ẹ wá ní kò ṣe Fúlàní tiyín ló ń pààyàn ẹ̀yin kọ́ lẹ ránṣẹ́ sí gbogbo wọn kó máa bọ̀ ní Yorùbá wake up ìjọ́ wo la fẹ́ bọ́ nínú gbogbo ilé? Lẹ́yìn kẹjẹ́ ká do the needful ṣe mọ̀ pé àbòsí náà lẹ ṣe títí lórí ọ̀rọ̀ Yorùbá nation nígbà tí à ń pè lálálá fún ìdádúró orílẹ̀-èdè Yorùbá. Àbòsí náà wá wí oríṣiríṣi kò tí ì tó kò tí ì mọ̀ ẹ ṣe jàjà democracy ẹ ní láti jọ̀rọ̀ democracy àsìkò tí ì tó a máa múra dáadáa a máa ṣe kinní kan bẹ́ẹ̀ ṣe ń wá excuses oríṣiríṣi. Okay, Fúlàní Herdsmen Miyetti Allah ni àbí kò ṣe ti Miyetti Allah Fúlàní ló ṣàwà pa yín àbí irọ́ ni mo pa àbẹ́yìn náà kọ́ lẹ pariwo síta ni
a dẹ̀ rí àwọn nǹkan burúkú tí wọ́n ń gbé ṣe nílẹ̀ Yorùbá, bọ́n ṣe ń pa àwọn èèyàn sóko, bọ́n ṣe ń wú ègé, tó ṣe ń ba cassava, tó ń ba oko àgbàdo everything, tó ń bà jẹ́. A rí wọn bọ́n ṣe ń wọlé onílé tí wọ́n lọ ń jí àwọn èèyàn gbé. At least ẹ bá sọ wípé irọ́ là ń pa, tí ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ká lè mọ̀ wípé a ti mọ òtítọ́ ti sọ wá di òmìnira. Ẹ má jẹ́ kí àwọn nọ́dánà tẹ́ ẹ sátẹ̀lé lẹ́yìn kó gbé wa kọlura wa o. Ẹ wá jẹ́ ká gbọ́ fídíò yẹn èèyàn mi. That is it. And what can affirm to you? Look at all these people agitating like Oduduwa. Where are the Yoruba leaders? Why they are not talking about it? Look at the Igbo leaders too. They are not talking about Biafra. Look at Nigerians. We are not talking about Boko Haram or herdsmen. In fact, now you look, I'm trying to pacify herdsmen to bring them back to civility. And this is what we expect Yoruba leaders to go into this Oduduwa people. They are used usually very young people who have never noticed, has never experienced civil war, making noise. Some of them even from outside. So Yoruba leaders should take care of their Yoruba miscreants. The Igbo should take care of their Igbo miscreants. And we are doing here, taking care of the herdsmen and Boko Haram. Let me tell you the truth. Like I have Yoruba in-laws myself. Yoruba in-laws, I have them. So one of my what do you call it? Their issues now, what do you call them? You call them Hausa Fulani or you call them Yorubas? Who is coming to divide us and say those people should go back to? If you go to Lagos, if you go to okay, I usually give example. Murtala Mohammed, General Murtala Mohammed, the man from Kano, the head of state that was assassinated by Dinka. His wife is a Yoruba woman. So where do you want his children to go if the nation is divided? Are they going to be with the Yorubas or are they going to be with the Hausas in the north? Look, let's forget this useless youth. They are no more different from these herdsmen. These people agitating for Akududwa and Biafra or Arewa or just Boko Haram. They are all the same group of people. The majority of Nigerians wants to stay in Nigeria. And if they're in doubt, let's make a referendum. I can make a social... Look at the election. When the election in Nigeria, millions of votes from all the states, PDP or APC states will get millions of votes. Means Nigerians are ready to stay in a corporate Nigeria. This is by an indirect referendum, which shows that people are ready. All these youth that are making noise, whether Boko Haram, Shekau, whether Kanu of IPOP, whether whatever it is of Oduduwa, they are just a small, tiny minority of Nigerians in using sentiments, ethnic, archaic, retrogressive sentiments to destabilize the nation. But Nigerians, I'm telling you, I can vouch on that. Nigerians wants to stay together in peace, but in peace and equity, not any segment of Nigeria which is cheated. I can vouch for that, and I am for that. If I hear you clearly, you said Nigerians really want to be together. Are you really sure Nigerians want to be together? What yes, they so want far? to. No, yes, they want to be. Yeah, I'm in Sokoto now. There are still Igbo traders there, many, in millions. They don't want to go back home. So, what do you tell me? They want Biafra. Biafra is a nuisance. Ṣé rárá nǹkan tí mò ń ṣe lálàyé fún yín? Ṣé gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ Gumi? Ṣé gbọ́ nǹkan tí Gumi sọ? Ó ní tó bá jẹ́ wípé lóòótọ́ ni Yorùbá ni wọ́n ti rẹ́dì fún ìdádúró orílẹ̀-èdè Yorùbá land, ìyẹn Yorùbá nation. Ipe kí ló dé tí àwọn àgbààgbà, àwọn leaders and elders wa tí wọ́n join wa? Tí wọ́n bá tẹ̀ wá join wa, kí ló dé tán fún wa ní support? Ìgbà tó tún máa wá ṣe tán pátápátá. Nǹkan tó sọ yẹn jọ nítorí Ọlọ́run ṣó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni. Ìgbà tó máa wá sọ, ó ní àwa tá à ń pè fún orílẹ̀-èdè ìdádúró, ó ní à ń terrorize ìlú ni. Bọ̀bí Yétì Àlà Fúlàní herdsmen, bóyá ó ti gbàgbé wípé eléyìí tí Miyetti Allah leader Fúlàní herdsmen lẹ́kìtì tó ń sọ wípé kò ń ṣàwọn. Ṣé ẹ ti gbàgbé ọdún kan ni tá a yarí mọ́ àwọn gọ́fúnà lọ́wọ́ tí àwọn gọ́fúnà tó fi sọ́mọ̀
àwọn Miyetti Allah ńgbà tó fi sọ pé àwọn ògbóúnjẹ wa mọ́ táwa gan sọ pé àfóúnjẹ yín ṣé ẹ rántí wípé Miyetti Allah àtàwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n wá ṣe mítì pẹ̀lú àwọn South West governor ṣe ti gbàgbé ni tí wọ́n wá bẹ̀ wá wípé gbogbo nǹkan ti bàjẹ́ fún wọn oúnjẹ ti bàjẹ́ kó fàyè gba àwọn Fúlàní wọ́n á fọwọ́ síbi tọ́wọ́ ń gbé how come tẹ́lẹ̀ wọ́n á sọ fún wa nísìn tó sọ wípé kò ń ṣàwọn tí ò bá ń ṣe àwọn kí ló dé tí olórí tí Miyetti Allah fúnra rẹ̀ tó wá ń bẹ̀ yín kí ló dé tó wá ń bẹ̀ yín mo kàn fẹ́ kẹ́ rò ni o ṣebí ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ní ó jẹ́ wípé kò sí nǹkan tí àwa ìran ọmọ Yorùbá tá wà lábẹ́ yín tá bá pè fún ìtẹ̀síwájú ìran wa ilẹ̀ wa positively tí ò bá ti jẹ́ pé ẹ máa rí owó gbà jáde ń bẹ̀ tẹ máa make owó ń bẹ̀ kan tó ṣàfẹ́ jẹjẹjẹjẹ ń sìn ẹ nígbà nítorí ẹ̀ ló ṣe jẹ́ wípé àwọn politician máa ń rí yín lò because àwọn máa kówó burúkú fún yín owó tẹ̀dẹ̀ máa ń gbà lọ́wọ́ wọn yẹn náà lè fi báyé wa jẹ́ ṣé ojú òtì yín ni wípé ẹ bá lé wa lórí lọ́ba ní baálẹ̀ lẹ́yìn àgbààgbà wọ́n dẹ̀ pa wá díẹ̀ wọ́n pa wá lójú yín àdẹ́ pariwo lójoojúmọ́ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ṣé Gumi ò padà wá tú àṣírí tí mo ti sọ fún yín tipẹ́tipẹ́ wípé Yorùbá ò tí ì ṣetán àti gba orílẹ̀-èdè níwọ̀n ìgbà tí àwọn wọ̀nyí ò tí ì ṣetán àti rí gbà ó máa difficult bá jẹ́ torí àwọn wọ̀nyí ni àwọn politicians ń lò tí wọ́n fi ń gbógun tì wá tó bá nírọ́ ni mo pa nǹkan tó ṣẹlẹ̀ tí ó fi quench Yorùbá Nation movement ṣùgbọ́n movement ni orí tí mo pè kò lè kú torí pé kò ṣàwàlà start ẹ̀ àwọn lẹ́tà Awólọ́wọ̀ àǹkó àwọn ni wọ́n start ẹ̀ ó máa lọ bẹ́ẹ̀ náà ni wọn ò lè pa kò lè kú àwa kọ́ la start ẹ̀ àwọn lè má fi nation sí tiwọn nígbà yẹn ni bí mo ti ń ṣe àlàyé yẹn fún ẹ kó gbọ́ mi dáadáa kó jẹ́ ká jọ face reality kí ló dé tí ṣé Gumi tó wà proud láti jà láti protect àwọn Fúlàní herdsmen bandits àti àwọn Boko Haram tí wọ́n terrorize wa kò fi bò ìwọ náà ṣàrí bí Gumi ṣe máa ń grant interview káàkiri ṣe bó tún ti gbọ́nu fídíò yìí Yorùbá èní ó ti yàtọ̀ síta náà tí ò bá jẹ́ tẹ́lẹ̀ gbìrànyìn lásán ó máa ń bí Yorùbá nú kọ́ máa ti sọ wípé òsòkò ọ̀rọ̀ lù wọ́n tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ìwọ̀nba tí Miyetti Allah sọ nínú fídíò ṣé kò yẹ kí a rí àgbààgbà tó máa fún lésìn àwọn tí ẹ̀ ń terrorize àwọn ọmọ lábẹ́ yín tá a kọjá àyè wa wákọ́lá lọ wájà àwọn olórí ilẹ̀ wa bí tá a fọwọ́ sí tọwọ́ ń gbé àdẹ̀rí kankan nínú ẹ̀yin àgbààgbà tó wà bold enough torí nǹkan tó ń dùn wájú gangan lélẹ́kẹ̀ẹ́ bá mú fídíò kó dé ọ̀dọ̀ àwọn àgbààgbà wípé ó dàbẹ̀ ni wípé Nàìjíríà àwọn nọ́dẹ́nà wọ́n ti sanwó ẹ̀mí àwọn ọmọ Yorùbá fún ẹ̀yin governors àti ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá wípé wọ́n fẹ́ reduce population wa tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ní ìgbà tí ṣé Gumi lè máa wà proud of àwọn tó ń terrorize wa tó ń pa wá kí ló wá dé tẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá àtẹ̀yin leaders wa gbogbo yín tí ẹ lè sọ̀rọ̀ wípé as it is ẹ lè continue láti máa dákẹ́ kí wọ́n máa pa àwọn ọmọ wọ̀nyí innocent people lórí oko wọn àwa ẹ̀yin lẹ́pẹ̀ wá lọ́lẹ̀ àwọn èèyàn tún tàbí bí wọ́n lọ sóko wọ́n tún pa wọ́n èyí tó ń travel wọ́n á gbé ṣebí Afẹ́nifẹ́re youth leader ṣebí ó rí ikú wò báyìí ó padà bọ́ síta ó ń grant interview káàkiri tó ń sọ nǹkan tójú ẹ̀ rí títí tó fi máa jáde láyé kò lè sọ́tọ̀ ìgbà tí erí tó ń pa àwọn lára àwọn ọba ṣe bẹ́ẹ̀ tètè pàdé àlàáfíà ààbò àti ìgbà tẹ́tí lọ́dọ́gbọ́n sọ́rọ̀ ara yín sìn ṣebí ẹ̀rántí mọ́ tó ti járàlú náà pé ẹ padà pè pàdé yẹn mọ́ ìyẹn lẹ fi máa mọ̀ wípé ẹ wúlò fún wa. Gumi wà proud of àwọn terrorists ẹ̀ ẹ̀yin ẹ lè bọ́ síta kẹ́ fi gún wọn lójú wípé níbi tá a bá dé àkànlè lájú kalẹ̀ ká máa sọ wípé irọ́ pé kinní kan kẹ́ ẹ fún wa ní go ahead kan tá a fẹ́ látọ̀dọ̀ yín kò jù yẹn lọ gọ́vnà already àti protect wa wọ́n dẹ̀ pa wá ẹ̀yin àgbàgbà already àti sọ ready àti protect wa gbogbo àwọn tó ti wá bá yín tó ń gbókù wọn wá bá yín pé kinní kan kò sí kankan tó ṣẹlẹ̀ ẹ kàn jẹ́ kó yé wa wípé as it is ṣebí gbà tí Buhari wà bẹ̀ ẹni elédè yín kọ́ kò gbédè yín ó máa pa yín ṣèbá ọmọ yín ló tún wà bẹ̀ ṣé Tinubu máa sọ wípé àwọn ògbọ́n wọn gbọ́n pa wá àbọ̀ fẹ́ fi wá ṣe bàbá Ifáṣọ̀rántí ó fẹ́ fi wá ṣe sacrifice tó ṣe bó ṣàti dórí àpèrè ń sìn kẹ́yìn náà wá tí ẹ̀ wúwa ọmọ ọkọ ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá tí ẹ̀ wúwa ọmọ ọkọ ká ẹ jẹ́ káwọn náà dáná kọ́ mọ̀ wípé ọmọ ọkọ ni yín Yorùbá ni yín ká ẹ yé ṣe ìwà burúkú tẹ̀ ń wù ká ẹ yé pa wá tán ẹ sọ ní gbangba báyìí ẹ má fi bò má jẹ́ kán rí mi pé mo sọ̀rọ̀ wọ́n á wá gbé mi wọ́n á wá sun mi jẹ ẹnu ẹlẹ́wà yẹn
kẹ́ ẹ sọ síta wípé anywhere tí àwọn Fúlàní being it herdsmen terrorist anything tó bá ti attack ẹ fún wa ní go ahead káwọn aráàlú ká dìde ká gbára wálẹ̀ ló bá tọ́kẹ́ fi wá sílẹ̀ pẹ̀lú wọn. Tábàdé tí ń gbára wálẹ̀ tó bá wá lọ report to anything ní police station tí ẹni police station ẹni ọlọ́pàá bá mú ọmọ Yorùbá kankan mọ́lẹ̀ torí àtijọ́ tó ti pa wá tá ti wá ń sọ sọ nǹkan kan ẹ̀yin ẹ fi wá sílẹ̀ kẹ́ má protect wa mọ́ kẹ́ jẹ́ ká protect ara wa wọ́n ń pa wá ẹ̀yin lẹ́lẹ́ lead wa ẹ wá protect wa ẹ sún sẹ́yìn ẹ fọwọ́ gún báyìí ẹ protect wa wọ́n ń pa wá ẹ̀rí nǹkan ṣe sí ìgbà tẹ́ ti ready láti protect wa ẹ jẹ́ ká go ahead láti la máa protect ara wa náà tí ò bá ti lọ́wọ́ kan mí inú àwọn nọ́dánà adájà sílẹ̀ nílẹ̀ Yorùbá o wọ́n dá ìjà sílẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá àtẹ̀yìn leaders and elders wa nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn tí ẹ̀yin àgbẹ̀gbẹ̀ ilẹ̀ Yorùbá wá wọ̀nù yín tí ẹ ò bá tètè bọ́ síta kí ẹ sọ nǹkan tó yẹ kẹ́ sọ fún wa wípé àtìkó ti tó nísìn kí gbogbo wa ká fi ojú fún ojú ká fẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ká protect ara wa in any way tá bá fi lè protect ara wa ẹ̀yin la máa wá fi kanra ẹ̀ mọ́ o ṣé mo pa àparò wọn sì ẹ ṣe tíbẹ̀ ni pé ẹ gbọ́ ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi pín fídíò ìkó kan gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá pátápátá látòkèdè sàlẹ̀ wọn ṣe bẹ́ẹ̀ tí wàá gbọ́ nísìn tí Gumi ti wá sọ wípé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò support Yorùbá nation nítorí wípé wọn already nísìn láti gba Yorùbá land Yorùbá nation ṣé ìwọ náà ti wá rí mọ̀mọ́ pé ò ní sọ pé Gumi alábòsí torí àtijọ́ ta ti sọ bẹ́ẹ̀ ebú oríṣiríṣi lẹ̀ ń bú somebody like me but mi ò kí ẹ tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá ready láti gba Yorùbá land ìyẹn ò ní pé kẹ́ pa wá náà nísìn bá ṣe máa dáàbò bo àwọn èèyàn wa tí wọ́n ní máa pa wọ́n òun ló kù nísìn gbogbo ọmọ Yorùbá ó man abroad àsìkò ti tó ká pàpérò ẹ jẹ́ minus àwọn àgbàgbà yìí ẹ jẹ́ ká fi fúnra lára wa pàpérò ká ṣe kí ni ká jà fúnra wa kí wọ́n má pa wá mọ́ ẹ fẹ́ Yorùbá nation yẹn ò dẹ̀ ní kò sí nínú kéèsì mọ́ kò jù bẹ́ẹ̀ lọ àbí kí lẹ ní mo sọ mi ní fẹ́ kí fídíò ìgùn jù ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bá mi drop comment ẹ sábẹ́ fídíò yìí má gbàgbé láti bá mi like o bá mi like bá mi subscribe sórí YouTube channel sí drop comment ẹ Yèyé Dára Kowé kó o lè ní jẹ́ ire o great Yorùbá land great.